Ǹjẹ́ ìwọ tilẹ̀ mọ nǹkan tí à ń pè ní ìràwọ̀ afẹ́fẹ́ bí? Ìràwọ̀ afẹ́fẹ́ ó jẹ́ àwọn ọmọ tá a bá bí láti September 23 wọ October 20. Irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀, ègún ìdílé a máa yọ wọ́n lẹ́nu. Torí wípé irú wọn ní di president lọ́la, irú wọn ní di pastor ńlá, irú wọn ní di àáfà ńlá. Advertisement wọ́n gbọ́dọ̀ mọ̀ sí, àbí kan jẹ́ pilot. Ògo irú wọn a máa bú jáde gan-an, ṣùgbọ́n ayé a máa yọ wọ́n lẹ́nu. Wọn kì í fẹ́ kí gbogbo ohun tí wọ́n bá ń ṣe kó lọ dédé, bí kí wọ́n máa sùn, kí wọ́n máa lálàkálà. À ń jẹ oúnjẹ ojú oorun ni, tàbí à ń ní ìbáṣepọ̀ lójú oorun. Gbogbo àwọn nǹkan yìí yóò máa fa àfàsẹ́yìn fún wọn láti má jẹ́ kí wọ́n dé ibi ògo wọn. Ìràwọ̀ afẹ́fẹ́ dà pọ̀, wọ́n gbọ́dọ̀ kàwé kí wọ́n lè bá jẹ́ èèyàn. Ogun a máa yọ wọ́n lẹ́nu gidi gan o. Fún wọn tó bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lé lórí, pè mí 081 64 51 4025. Ẹ ṣeun, ẹ subscribe sí wa.